ṣe rí Ọba Alaafin yẹn bẹ́ẹ̀ ó ní ìdíkà sí ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lé lórí. tí bá wo bàbá yẹn lọ títí ó dàbí ẹni tó jẹ́ wípé ó ti ní nǹkan kan sínú kó tó wá jọba bíi pé ìṣe ló dàbí ẹni tó fẹ́ jẹ́ pé sójà tó fẹ́ lọ sí tí bá máa ṣe gbogbo àwọn tó bú ìyá mi gbogbo wọn máa nà pa. bí mo ti rí bàbá yẹn bí mo ti rí mọ̀ nìyẹn sí nìyẹn. Nàìjíríà máa bàjẹ́ bọ̀ mi fẹ́ dáhùn sí kéèsì kéèsì yẹn tí bá fẹ́ tó nídìí tí máa fi tó mo máa dédé ṣe program fún ni bọ̀ mi fẹ́ dá sí ọjọ́ ọ̀rọ̀ wọn ò tí ì tó wọ́n sì máa ṣe lọ wọ́n sì máa ṣe lọ so mo ti rí fídíò yẹn látàná wọ́n sì máa kọ́ níbọ̀dé sì máa dára lọ mo fẹ́ kó wọ February kí tó bẹ̀rẹ̀ wèrè January mo fẹ́ fi relax kí n máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé àwọn nǹkan tó pọ̀ tó ṣẹlẹ̀ lórí íńtánẹ̀tì ẹ̀ ká dá sí bọ́tà dá sí so but anything tó wá fẹ́ máa embarrass ilẹ̀ Yorùbá a máa fọ́gbà yán gan lórí ẹ̀ but torí mi wò pé ṣé kán wá dọ̀bálẹ̀ kí wọ́n ni àbí wọ́n wò pé ọmọ ló jẹ́ sáwọn ni àbí torí mi ò understand. àfà ṣé wọ́n rán yín wá ni mo fẹ́ tọrọ bọ̀ mí lẹ́nu. ara kábíyèsí ara. kò sáà fẹ́ ká sọ sí àbí. mo kàn fẹ́ kẹ́ sọ pọ́ìntì lórí ẹ̀ ni inú mi ò dùn pẹ̀lú ọba ilẹ̀ Yorùbá méjì nìyẹn bí bó ṣe rí yẹn wàláì. ọ̀dà jẹ́ ká kàn sọ pọ́ìntì mẹ́ta nínú ẹ̀. ṣé rí gbogbo kan ní í ṣe pẹ̀lú ibi tí wọ́n ti tọ́ ènìyàn dàgbà. ṣé rí Ọba Alaafin yẹn. bẹ́ẹ̀ ó ní ìdíkà sí ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lé lórí. tí bá wo bàbá yẹn lọ títí ó dàbí ẹni tó jẹ́ wípé ó ti ní nǹkan kan sínú kó tó wá jọba bíi pé ìṣe ló dàbí ẹni tó fẹ́ jẹ́ pé sójà tó fẹ́ lọ sí tí bá máa ṣe gbogbo àwọn tó bú ìyá mi gbogbo wọn máa nà pa. bí mo ti rí bàbá yẹn bí mo ti rí mọ̀ nìyẹn sí nìyẹn. Yeah. Now, Ládọjà Ọba Ìbàdàn is a governor, abi? bẹ́ẹ̀ Is a senator. Ní ti ọjọ́ orí, aya Ọba Alaafin Ọ̀yọ́ mọ́ Ìgbẹ́. sure. Kí ló ná Alaafin Ọ̀yọ́ láti dìde òkè? Ṣé rí Òṣùpá kọrin o kájú kábà kábẹ̀rẹ̀ kábà kábà olúwa ní gbé nígbà olórí là ń forí fún now ká wá lọ sí ti ipò láti ẹ̀ sọ wípé òkè láti ẹ̀ sọ wípé Alaafin Ọ̀yọ́ ju Olúbàdàn lọ in a rank bọ̀ tó yẹ kó fún lọ́wọ́ ọjọ́ orí ó yẹ kó fún ní ọ̀wọ̀ ọjọ́ orí kó fún ní ọ̀wọ̀ ipò tí ẹnìyẹn ti wà tẹ́lẹ̀ kó tó dìpọ̀ dé ipò tó wà yẹn níwọ̀n ìgbà tí Ọọ̀ni ọ̀fìfẹ́ lè dìde kó kí àwọn àgbàlagbà kò sí nǹkan tó ná Alaafin Ọ̀yọ́ láti dìde láti kí ọba ẹlẹgbẹ́ ẹ̀ kò gé kankan and then tẹ bá rí the way ìsọwọ́ yọ ọwọ́ yẹn tí ó dàbí kó fẹ́ kí ọmọ ẹ̀ ọwọ́ ti gbéraga gbàdé ẹ̀fẹ́ náà. can you see ẹ wo fídíò yẹn ìsọwọ́ yọ ọwọ́ yẹn. mo wo náà mo wo. ìsọwọ́ yọ ọwọ́ yẹn dàbí pé ace ọmọ báwo. bí ìgbà tí yẹn fẹ́ kí ọmọ téèyàn fún lówó oúnjẹ pé bí àbúrò mi báwo ni so but bàbá Ládọjà yẹn mo máa láìkí ẹ láyé pẹ̀lú action tó tẹ̀lé níbẹ̀ yẹn. kò tiẹ̀ wo bẹ́ẹ̀. mo láìkí bó ṣe take action. torí kálukú mo ti sọ yìí náà ẹ jẹ́ ká wá kó pò àfẹ́ wá kọ́ bá ẹ̀ nísìnyí àti yà síbí
jẹ́ ká wá cover now ní ojú gbogbo àwa ènìyàn nǹkan tí bàbá Ládọjà yẹn ṣe ó dáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ti la ipò agbára kọjá nínú ayé ó yẹ kó gba ọwọ́ yẹn kó wá bá sọ̀rọ̀ ní public. How are you? Ọwọ́ tí mo gbà yìí mo gbà torí kílẹ̀ Yorùbá má bàa ṣe kíni má bàa bàjẹ́ nílé ayé ẹ̀. Yes, in your life tó máa fi kú má tún yọwọ́ sí mi mọ́. I'm not your mate. Nǹkan tí mo lè ṣe ni. wàhálà máa ṣẹlẹ̀ gidi gan pẹ̀lú ọ̀rọ̀ yìí. Yes. tó but ọ̀rọ̀ yẹn tó bá máa sọ fún kì í ṣe public yẹn ló máa ti sọ a kàn gbọ́wọ́ yẹn ni a kàn mẹ̀mẹ́ orí. How are you? òun náà kí bí pé òun kí bọ̀ yìí àbí ọmọ kékeré a gbọ́wọ́ yẹn how are you? After that program a wá pé sẹ́yìn pé hello Aláàfin mo fẹ́ rí ẹ. Ọwọ́ ẹ tí mo gbà lẹ́ẹ̀kan yẹn kì í ṣe pé kò yẹ kí n gbà bọ̀ kílẹ̀ Yorùbá má bàa bà àti kí àwọn tó yí wa ká wọ́n bá rí wa gẹ́gẹ́ bí ẹni tó lẹ́kọ̀ọ́ ni mo sì gba ọwọ́ ẹ̀ bọ̀ nílé ayé ẹ̀ má tún yọwọ́ sí mi mọ́. Bó ṣe yẹ kó handle case yẹn nìyẹn because bí wọ́n ṣe ṣe yẹn ní public yẹn ó tàbùkún gbogbo ilẹ̀ Yorùbá pátá àtẹ̀kíní àtẹ̀kejì ó tàbùkún. So ẹni tó bá fẹ́ jọba tó bá possible ẹ pè wá lórí fóònù ká sọ bọ́n ṣe ń jọba fún yín ká sọ bí ọba ṣe ń behave. Ọba ló yẹ kó ní respect jù kò sí nǹkan kan nínú ìgbéraga wà láìta ìgbéraga máa bá yéèyàn jẹ. Àwọn position kan wà tó máa nídìí wípé nǹkan ìwọ́n ní kí má máa ṣe bọ̀ mo gbọ́dọ̀ ṣe. Èèyàn máa adjust ilé ayé ni from example kírú èmi yìí nísìnyí kí wá jẹ Ọọ̀ni of Ifẹ̀ kí irú Ọbásanjọ́ yẹn máa bọ̀ ó bá dọ̀bálẹ̀ kí ni kí wá jókòó. Èmi fúnra mi ni ò lẹ́kọ̀ọ́ nìyẹn náà. Sure. Do you see the logic? Ẹ̀tọ́ ẹni kí àwọn àgbàlagbà máa wárí fún ẹ. Ẹ̀tọ́ ẹni wípé kó dá ọ̀wọ̀ yẹn padà fún wọn. Bẹ́ẹ̀ni. As a leader, as ọba. Ọ̀wọ̀ tó jọ ẹ́ lójú tó sọ pé ò lè dá padà fún anybody yẹn tí kidnapper bá dé pẹ̀lú ìfọ́tí ìgbà tí máa sí adé bọ́ lórí ẹ wàá dọ̀bálẹ̀ tipátipá. Okay, when we talk about leader need to have to bóyá kẹ́ mute. Leader need àti ní protocol. Ẹni tó fẹ́ wá kí mi ìyá àgbàlagbà ni o náà lèmi lè fún pẹ̀lú ọ̀wọ̀ tó fẹ́ wá fún mi yìí. Kò sí ọba tó lè gbẹ́sẹ̀ léyàwó mọ́. Kò sí ọba ayé àtijọ́ olọba ti ń dára nísìnyí kò sára mọ́. Kò sí ọba tó lè sígun lọ sílùú kan nísìnyí mọ́. No. So nǹkan tí ayé dì nísìnyí wípé wọ́n ní tí ẹkùn bá pàdé ẹkùn wá sí kíni wọ́n fi irun wọ́n fi yọra wọn. Tí ọba kan bá ti dé tẹ́lẹ̀ tí ọba kan bá ń bọ̀ ìwọ tó ti dé tẹ́lẹ̀ dìde ẹ káàbọ̀ sà ẹjọ́ kíra yín ẹjọ́ múnú ara yín dùn ẹjọ́ pọ́nra yín lé that's the best. Mo ti jókòó ẹni tó bọ̀ yìí o gbọ́dọ̀ dúró kí mi o gbọ́dọ̀ ṣe gbá kí lẹ fẹ́ gain nínú nǹkan bẹ́ẹ̀ yẹn what is your gain what do you want to achieve kò ní túmọ̀
tí a bá rẹ́ni tó ń fún yín ní àwọn advice wọ̀nyẹn oko ìparun ni. ok ẹni ọba ìbá ìjọba kékeré ìbá ìjọba ńlá ìbá ìjọba àárín ìbá ìjọba ìgbẹ̀yìn o ti dé tẹ́lẹ̀ ẹnìkan wá ń bọ̀ ó wá kéyìn tí o bá lè dìde lórí ìjókòó ẹ yẹn tó bá gbọ́wọ́ ìwọ náà lè tẹ̀ kí ẹ káàbọ̀ o tó bá wá jẹ́ pé ẹni tí ò wá tó ẹ mi wàá lè sọ nípa yẹn bọ̀ tó bá yẹ pé irú èmi àti pé o tó mi àti pé o ò tó mi I will give you your own honour because ọba ni ẹ nílùú ẹ ọba ni mí nílùú mi àwọn ará ìlú mi ò wá tọrọ jẹ lọ́wọ́ ẹ àwọn ará ìlú tiẹ̀ náà ò dẹ̀ wá tọrọ jẹ lọ́wọ́ èmi kò sí nǹkan tó dàbí pé ká respect ara wa we need to respect ourselves in any circumstances we no matter what so that is it mo kàn brief ọ̀rọ̀ yẹn lórí ni o bí mo ṣe rí fídíò yẹn lánàá tí bá ní kí n wọnú ọ̀rọ̀ yẹn máa bà nǹkan jẹ́ púpọ̀ yeah so ilé ayé we need to be respect ourselves ẹ̀yin ọba mo mọ̀ pé àwọn kọ́tí wọn ti kọ́tí bẹ́ẹ̀ torí kò tó fẹ́ gbọ́ látàná nìyẹn ìwọ tó bá lọ fi fídíò mi pọ́wọ́ lórí YouTube tó bá fún mi lówó wàá gbè pé ok so ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó ń pè ní ọba ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó jẹ́ governor ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó jẹ́ president ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó jẹ́ adarí ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó jẹ́ olórí gbogbo everybody ló ní protocol ti tiẹ̀ ó ní ìdíwé tó máa fi play role yẹn okay so that is it any question again.